síyàn tó lè bẹ̀mí ti máa gbà àáfà mo gbọ́dọ̀ sùn wọn sí court of law ẹgbọ́n kan tó sọ. àwọn ẹ̀rọ tí ń bẹ nínú báíbù ẹ lọ ṣàtúnṣe rẹ̀ falẹ̀kọ́ nílẹ̀ fáwátá ní ẹ fílẹ̀ fún wa. akéde Oòduà ẹ ṣọ́ra fún blọ́gà ni ohun tó fẹ́ ń jẹ ló wà o. evangelist Síkẹ́lì àbí blọ́gà lẹ́yìn náà ni káyé tan gbogbo ayé kájẹ́ káyé ó mọ ibi tẹ́ kọrí sí ibi tẹ́ kọsẹ̀ sí. ẹ mọ̀ kan tó pa mí lẹ́yìn jù lọ́rọ̀ àfà yìí ẹ fílẹ̀ fún wa. falẹ̀kọ́ nílẹ̀ fáwátá ní ẹ fílẹ̀ fún wa. ẹ fílẹ̀ fún wa. àfà sọ̀rọ̀ bí lálùdé. àfà ẹ̀yin pè mí ní blọ́gà èmi ò ṣe blọ́gà òkè ká ní pé blọ́gà tún ni mí mò ń béèrè níbo ni prophet Muhammad ti rí àgbò tó ń pa Abrahamu kò pa àgbò ju ẹ̀kan lọ kò sí rẹ́kọ̀dì pé ọdún tó tẹ̀lé ó pàgbò ṣé òkè ẹ̀yin náà sọ̀rọ̀ ayé di blọ́gà báyìí reason bí akéde ṣe reason tó ayé pé bóyá kí wọn bá wà nípò blọ́gà lèèyàn fi máa ń béèrè ìbéèrè o ẹ̀yin náà sọ̀rọ̀ ayé ẹ tẹ̀ yára yín bíi 1 second kẹ́kọ̀ọ́ sáré sọ̀rọ̀ ayé di blọ́gà níbo ni prophet Muhammad ti rágbò èèyàn tó torí ẹ̀ pàgbò gangan kò pàgbò ọmọ tó sọ pé wọ́n fẹ́ ẹ̀yin sọ pé Ismail ni òkè Ismail kí ni rẹ́kọ̀dì ẹ mú àdìtì tó sọ pé Ismail pàgbò lẹ́yìn ìgbà tí bàbá ẹ̀ fẹ́ pàgbò torí Ọlọ́run ní pé kó wá fóun ṣètùtù tó wàá fi ṣe mọ́ níbo ni Ismail ti pàgbò ẹ mọ̀ pé bẹ́ẹ̀ wá yìí ẹ mọ òótọ́ ẹ̀ẹ̀kan lè sọ ni àtọ́jọ́ tẹ ti ń ṣe fídíò mi ò rí pé àáfà kan sọ̀rọ̀ pé akádìbò ọkọ̀ bẹ̀rẹ̀ gbogbo eléyìí ṣé àti sọ òótọ́ fún yín ó máa ń lera fún yín ni kó ṣe gbogbo ẹ̀ ló bá jẹ́ kó ṣe gbogbo ẹ̀ ló jẹ́ dodo ló ní lè sọ dodo ẹlòmíì ò ní jẹ́ dodo kò tún ní lè sọ dodo ó lọ fà.